Oba Oluwo ntẹ dálẹ̀ lélẹ́yìí o. Oba Oluwo ntẹ dálẹ̀ wọn la rí. Bàtẹ́ ń bú àwọn ló sàjọ́ kìíní àná ẹ wo payback tán fún wa. Níjọ́ tí Oba Oluwo jáde tí wọ́n wí sáwọn oníṣẹ̀ṣe. Oba Oluwo ń pariwo tán bú ìṣẹ̀ṣe tí wọ́n bú kó wá. Mùsùlùmí a support wọn kò sẹ́ni tí ó sọ pé tí wọ́n sọ dáa. Ọlọ́run sì ti sọ fún wa tẹ́lẹ̀ pé bá ti ta sí wọn wọ́n ta sí yín. Wọ́n wá bú ànábì nísìn gbogbo mùsùlùmí ni wọ́n ń kálà. Àwọn náà wọ́n ti wo key point wa nífa wọ́n ti wo pé bó làwọn lè gbà yọ sí wa tó lè dùn wá. Wọ́n gbé wọn bá bú Ọlọ́run ó lè mọ́ dùn wọ́n jù. Wọ́n sì mọ̀ pé ní tá a nífẹ̀ẹ́ sí jù tá a máa ń sọ̀rọ̀ ẹ̀ jù tá a sì gbà pé òun la máa ń sọ́lọ́run tọ́lọ́run rán sí wa ọ̀làná Muhammad sallallahu alayhi wa sallam. Ṣé ẹ dákun ṣe gbọ́ rí pé oníṣẹ̀ṣe kan bú ànábì rí? Ẹ gbọ́ rí. Fúnra wa la fọwọ́ tú brain wọn a jẹ́ kí wọ́n ronú lọ sí tí ẹ̀kún ronú lọ sí. In tí àwọn oníṣẹ̀ṣe ń ṣe yẹn wọ́n value nǹkan tí wọ́n ṣe púpọ̀. Wọ́n àtọ́lá àlùkò àìnílà kó dé ní kó wà lè yá dé ni ẹ fi tí wọ́n lẹ̀kan ṣe tí wọ́n ká náà ṣe ti wá. Ẹ̀rù kan tí ń bà mí lórí ọ̀rọ̀ yìí ni pé ṣe dùgbẹ̀dùgbẹ̀ tí ń mè lókè yìí tó bá já tán kò ní já lórí àwọn oníṣẹ̀ṣe nìkan gbogbo wa ní àforíkò. Ṣe gbé ọpọlọ Ọlọ́run lè fẹ́ bínú kó bínú sẹ́nìkan ni ṣe tó sẹ́nìkan ni ìbínú Ọlọ́run tí ó máa là gbogbo aláforíkò gbogbo wa torí pé tó bá fi lè mú yàn máa fi Ọ̀ọ̀ni wé ànábì Ọ̀ọ̀ni ìfẹ́ wé àná Muhammad wọ́n mọ̀ ni àwọn náà mọ̀ pé ó jura wọn lọ wàláhì àwọn oníṣẹ̀ṣe náà mọ̀ ṣe gbé kí wọ́n sọ bẹ́ẹ̀ rí ni àmọ́ àwa la fa kí là ń bú wọn fún kí là ń bẹ́sì wọn jẹ́ fún àwọn sọ fáàkì ìta ń sọ nísìnyí èlùmí ò tún bú wa lẹ́lẹ́bọ̀ ṣe fẹ́ fa ogun sí Nàìjíríà ni ẹ fẹ́ fa ogun ẹ̀sìn sí Nàìjíríà ni ẹ ká sọ fáàkì náà ní ìjọ táwọn bàbá tàná ti sọ pé Ọlọ́run paná ẹ kódà gan ẹ jẹ́ ká lọ ọ̀dọ̀ àná Muhammad gan ṣé Muhammad lè gbé ó lè kógun jà àwọn ẹlẹ́sìn táwọn wí ni Muhammad lọ kógun jà wá náà gbogbo ogun tí Muhammad jà Muslim ogun defense ni wọ́n ti ń kógun jà nábì nígbà tí ànábì mú mọ́ra lọ́wọ́ fi ní wọ́n náà ṣe kí ni wọ́n náà defend ara rẹ̀ ẹ defend ara yín ni ṣùgbọ́n àwọn Islam tèní fúnra wa là ń kógun lọ da àwọn ẹlẹ́sìn yẹn wọ́n ní wèrè sún tí wèrè bá ti sún tó wèrè bá ti sún yóò padà sún kàn gírí ni. ẹ ń dálẹ̀ yìí ẹ kàn fẹ́ dájá ìsìn sílẹ̀ ni ẹ ní expect pé táwọn oníṣẹ̀ṣe believe nú ẹ̀ kí ẹ máa bú nǹkan yẹn kí ẹ máa bú táwọn náà gbàgbọ́ nú ẹ̀ kò possible náà. Òfin Nàìjíríà gbà kí ní kálukú ṣe ẹ̀sìn tó ń kálukú bá fẹ́. Nàìjíríà fàyè lẹ̀ kó ní kírísítánì ó ṣe tiẹ̀. Nàìjíríà fàyè lẹ̀ kí mùsùlùmí ṣe tiẹ̀. Nàìjíríà fàyè lẹ̀ fún oníṣẹ̀ṣe náà. So kí lẹ́ ń work àwọn abú ànábì nísìn àwa yarí ibi tó yẹ ká ti yarí ní ìjà nígbà táwọn kan ti ń bú àwọn tiwọn náà wọ́n ìta àkọ́ṣọ̀nà àwọn yẹn náà pé ẹ fi wọ́n lẹ́ ìgbà táwọn pè wá ká wá bá wọn ṣe wọ́n pè wá náà ká bá wọn ṣe ẹbọ tí wọ́n ń ṣe wọ́n pè wá ká bá wọn ṣe òrìṣà wọn àwa náà jẹ́ sẹ́rí tẹ́ bá fẹ́ ṣe wá sí kí àwọn èèyàn lè bá àfi tí wọ́n ṣe lẹ̀ kì í ṣe ọ̀nà táwọn mùsùlùmí ní gbà ṣe wá sí pé Islam dáa òun náà làwọn yóò fi wá wò pé Islam yẹn ká bá wa ṣe so bá tí wọ́n ń ṣe náà tó ṣe Islam wọn ń pọ̀ sí nàbí àǹdẹ́kù gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe tí ṣẹ̀ṣe wọn ò fi hàn tẹ́lẹ̀ tí wọ́n háìdì ẹ̀ tí wọ́n fi Islam tí wọ́n gbé sójú gbogbo wọn lé ní wọ́n ti padà wulẹ̀ gbé sójú pé ṣe ní àmọ́tàǹsì ni tàbátí wáyé nìkan tí wọ́n bá wá sọ fáàkì fún wa á wà sọ délẹ́bọ̀. Ọba ìlú wo Abdul Rasheed gbogbo ọ̀rọ̀ yìí inú àwọn tó kọ́ ọ̀sẹ̀ number 1 ni wọ́n ta ló wá ẹbí pátá ń ṣe ìbá yín wọn ni tí ìbá ṣe pé bí ọ̀ràn yẹn bá délẹ̀ yóò kan gbogbo wa ni àwa yìí a mọ̀ pé kò sí wà ní tẹ́ fanu àmọ́ kò àná Muhammad láwo lápé sẹ́yìn yóò wá sí fálù ànábì yẹn làwọn náà fálù Ṣàngó wọn
báwa ti fálù ànábì làwọn náà fálù Ọya, báwa ti fálù ànábì bẹ́ẹ̀ làwọn náà fálù eégún wọn, báwa ti fálù ànábì bẹ́ẹ̀ làwọn náà fálù Ọ̀ṣun wọn. wọ́n ẹ̀ tàn sí ní válù rẹ̀ ibi nǹkan tán bá ló bá tiwọn náà nìyẹn, nǹkan tán sí ń lé wọn nìyẹn náà nítorí gbàgbọ́ nú ẹ̀ nìyẹn. àwa làwa pìlẹ̀ fún nú Ọlọ́run bá Allah, a sì gbàgbọ́ pé àná Muhammadu jíṣẹ́ rẹ̀, a sì gbàgbọ́ bẹ́ẹ̀ ní táwa gbàgbọ́ nù láti fífẹ́ kúlé lórí. so lọ́wọ́ gbà tá bá ti wá ń jáde tá a ti ń bú àwọn àwọn náà bú wa. ṣé ẹ gbọ́ rí pé ẹnìkan nínú wọn bú ànábì rí? wọ́n bú ànábì rí. Allah ni wọ́n ń bú, tọ́wọ́ sì ti ń bú Ọlọ́run, ẹnìkan kì í gbèjà Ọlọ́run ni ó gbèjà ara rẹ̀. wọ́n ti wá ń bú ànábì nísìn. ẹ dákun ńgbà tẹ́yìn fún fi Ọ̀ọ̀ni wé ànábì, sí Ọ̀ọ̀ni gẹ́gẹ́ sótó Ìmáàmù Ọ̀fà? ẹ jẹ́ àfihàn lẹ̀ Ọ̀ọ̀ni tó Ìmáàmù Ọ̀fà ni. kátó wá bọ̀rọ̀ pé àwọn ṣéèkù tó ti wáyé, ṣéèkù fìlì Ìsìlámì, ṣéèkù Ibrahim Niyas bẹ́ńbẹ́, ṣéèkù Tijani bẹ́ńbẹ́, kátó sọ pé ànábì lọ́nà wọ́n mọ̀ ní wọ́n wọ́n jẹ́ kó yé yín pé tẹ́ ẹ bá ní mùsùlùmí tábàlà gbádùn àwọn náà gbádùn, tẹ́ ẹ bá lẹ́ẹ̀mọ nǹkan táwọn gbé lọ́wọ́ ẹ̀ ní báwọn válù rẹ̀, àwọn náà ní báyẹn válù tiyín náà. níjọ́ tí Islam ti ń bẹ, oníṣẹ̀ṣe ti ń bẹ, tíkìsẹ́ni ti ń bẹ, tíkálùkù ti ń ṣe tiẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́, sáà gbọ́ wàhálà ni. àwọn bàtà gbé wàhálà ń dé náà kọ́ ní kálukú náà tí àwọn là ń ṣí wọn ní làákàyè náà. àwọn náà wá jáde tán tí ìbá ṣe pé bú wàhálà bá délẹ̀ yóò kàn gbogbo wa ni, torí bọ́lá wọn bá ń bínú lọ́wọ́ bá wọn máa là ní tí ìbá ṣe bẹ́ẹ̀ ni. níta àfà láàrí ká sọ fáktì fúnra wa, níta àfà Ìsìlámù jásí pé tí ń ṣe wá gan àti ìyanjú ẹ̀ tán. ààrẹ ti ń bẹ lára Ìsìlámù àìyanjú àìtí ààrẹ yẹn gan yanjú tán. àtún wá ń bú ẹ̀sìn tí wá gan sáà gan ti perfect lórí ẹ̀ náà. Ìsìlámù tá à ń wí náà sáà perfect ní tẹ́ ti sọ di cruise nísìn. ẹ bá orí program orí Facebook nísìn a ti sọ Ìsìlámù a ti sọ di cruise. àwọn kálukú sáà ń ṣe bó ti wù lọ ni. ẹlòmíì ọkàn bọ́sọ̀ ńlá yóò máa wí wóró lọ mọ́lídìí ànábì ṣẹṣẹ́kiri ntẹ́mọ̀ sí ọ̀tọ̀ ni. àìmọye nǹkan tá a ti ń rí tí jásí pé gan àwa tá a jẹ́ mùsùlùmí gan ń wò pé Ọlọ́run Islam ń lọ yìí. yóò dáa nìkan gan àti dávìlà lọ tàgán máa wò yàn yóò máa afẹ́ máa tì lójú pé ṣé wọn ní táwọn èèyàn kan ti fi Islam ṣe lórí Facebook yìí, social media yìí. àjẹ́ kí Islam yẹn ó nítumọ̀ sáwọn èèyàn mọ́, ẹwà tí ń jẹ́ ẹwà Islam yẹn gangan àfi hàn àwọn èèyàn mọ́. nítorí wá kù ni pé kákan máa bú ẹ̀sìn ẹlẹ́sìn, tàbá tí wọ́n ń bú ẹ̀sìn ẹlẹ́sìn á tún máa búra wa. kí ni kìrìsìtẹ́nì fi ṣe wá? kí ló ní sẹ̀sẹ̀ fi ṣe wá? sọ́ni ká má ṣe ẹ̀sìn wa mọ́ ni tá à ń bú ẹ̀sìn wọn. dákun mo fọ́ àtàrí Muhammad bẹ̀ wá ẹ jẹ́ àsinmi o, torí ọ̀rọ̀ yẹn ti ẹ̀ ń ṣe bákan pẹ̀lú mi. tábà ti bú ẹ̀sìn wọn ní bú ẹ̀sìn wa o. Ọba Oluwo ń tẹ́ dálẹ̀ lélẹ́yìí o, Ọba Oluwo ń tẹ́ dálẹ̀ wọn la rí. bàtẹ́ ń bú àwọn olóòsà àjọ kìnìún àná, ẹ wo payback tán fún wa, ẹ wo payback tán fún wa, ẹ wo payback tán fún wa, ẹ wo bí wọ́n sì lọ́ọ́ mú wá fún wa. àná Muhammad sallallahu alayhi wa sallam.